èyí mà tún lágbára èyí mà kà màmá inú òbẹ̀rù bójó ìpayín keke òun làwọn mọ̀lẹ́bí kan mọ̀ wá nípínlẹ̀ Plateau èèyàn 8 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pa nínú mọ̀lẹ́bí kan o nípínlẹ̀ Plateau ìjẹ́lẹ̀mà wípé nínú òbẹ̀rù bójó nínú ìpayín keke òun làwọn mọ̀lẹ́bí kan wà nípínlẹ̀ Plateau nígbà tí wọ́n ń sin èèyàn 8 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú mọ̀lẹ́bí wọn. Àwọn afurasí Fúlàní eléyìí tí wọ́n ń pè ní Fúlàní militia àwọn ni wọ́n máa gbé ogun tí wọ́n gbé wọ agbègbè Wèlé ní ẹkùn Kwatas níjọba ìbílẹ̀ Bokkos nípínlẹ̀ Plateau lọ́jọ́ Ẹtì tí ń ṣe ọjọ́ àná ọjọ́ 10 oṣù kẹrin ọdún 2026 tá a wà yìí. Àwọn agbébọn jà òun ni wọ́n mọ̀ ya abúlé náà wọ́n já wọbẹ̀ níbi tí wọ́n ti pa èèyàn tó tó 20 níye tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì farapa yánnayànna o. Gẹ́gẹ́ bí àwọn aráàlú ṣe wí àwọn agbésùnmọ̀mí ọ̀hún ni wọ́n já wọ ìlú ní nǹkan bí aago 10 alẹ́ tí wọ́n sì ń yìnbọn lákọ. Gbogbo àwọn tí wọ́n jẹ́ agbófinró nínú ìlú gbogbo wọn ni wọ́n na pápá bora látara ìbọn eléyìí tí àwọn agbésùnmọ̀mí ọ̀hún eléyìí tí wọ́n yìn lákọ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun ló kú àmọ́ nínú ìdílé ẹyọ kan dondo èèyàn 8 ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà mà kú níbẹ̀ o. Gẹ́gẹ́ bí adarí ìlú kan Margot Dacus gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó di mímọ̀ ó ní nínú àgbàrá ẹ̀jẹ̀ òun lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà àwọn 8 tí wọ́n kú nínú mọ̀lẹ́bí ẹyọ kan dondo. Níbẹ̀ láti rí ẹ̀dà Ìlíyà Margot Dacus tó jẹ́ ọmọ 70 ọdún Luck Titus Dacus tó jẹ́ ọmọ ọdún 38 Abila Stefano Dacus tóun náà jẹ́ ọmọ ọdún 38 Hassan Stephanos Dacus tóun jẹ́ ọmọ ọdún 29 arábìnrin Hassan Moses Dacus òun jẹ́ ọmọ ọdún 25 Wisdom Lucky Dacus ọmọ ọdún 15 Sunday Gideon Dacus ọmọ ọdún 21 lòun àti Innocent Barnabas McWin tóun jẹ́ ọmọ 20 ọdún. So gbé àwọn adarí ìlú tó fi mọ́ adarí ọ̀dọ́ lágbègbè náà wọ́n máa ti ń bèrè ìdájọ́ òdodo báyìí lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Plateau. Ẹni tó jẹ́ adarí ọ̀dọ́ lágbègbè ọ̀hún Christopher Luka ó jẹ́ kó di mímọ̀ báyìí ó ní nǹkan lágbára lágbègbè ọ̀dọ̀ àwọn o torí pé nígbà tí òun ń gbòòrò ọ̀bọ̀n lákọlákọ bóun ṣe bẹ̀rẹ̀ sí ní gbọ́ òun lòun ké sí àwọn èèyàn tó wà lágbègbè náà pé níbo ni ìró ọ̀bọ̀n ti ń wá torí pé eléyìí kì í sábà ṣẹlẹ̀ lágbègbè àwọn o ọjẹ́ ohun tó jẹ́ pàjáwìrì fún àwọn ní àgbègbè àti ní ìlú eléyìí tí àwọn ń gbé. Ẹni tó wá jẹ́ alága ní ìlú Bokkos nípínlẹ̀ Plateau ìyẹn Dacus James òun náà jẹ́ kó di mímọ̀ báyìí ó ní ìwà ìgbésùnmọ̀mí eléyìí tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ọmọ ti tó wọ̀rọ̀kọ̀ eléyìí tó yẹ kó jẹ́ pé ìjọba wọ́n wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí rẹ̀ báyìí wọ́n sì gbé ìgbésẹ̀ yàjóyàjó lórí ẹ̀. Ó ní ìwà ìkọlù eléyìí tó ṣẹlẹ̀ nílùú àwọn yìí odindi wákàtí 12 òun ló fi ṣẹlẹ̀ o nígbà tí wọ́n sì ṣe ìkọlù sí mọ̀lẹ́bí ẹyọ kan dondo níbi tí wọ́n ti pa èèyàn 8 ọ̀tọ̀ọ̀tọ̀. Ó ní títí tí wákàtí 12 tí wọ́n fi sọ sí ọ̀hún fi pé kò mọ̀ sí agbófinró kankan eléyìí tó wá sí agbègbè àwọn o kódà títí tó fi di àsìkò eléyìí tí àwọn ń sọ̀rọ̀ yìí àwọn ò tí ì rí agbófinró kankan. Àwọn rọ ìjọba ìpínlẹ̀ Plateau láti tètè gbé ìgbésẹ̀ yàjóyàjó lórí ìkọlù eléyìí tó ṣe ń bẹ̀ o. Àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní kó kúrò nílé. Ẹni tó jẹ́ adarí ní agbègbè ọ̀hún ló ké gbàǹjarè bẹ́ẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa bá wa pín ká ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwísí ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.